omi o Iyemọja Oyo onílẹ̀ odò Iyemọja jogún oṣó omirigbá sí ni o. Orúkọ mi ni Her Spiritual Majesty Queen Dr. Mrs. Ọlọ́ṣùndé Ẹjalónibú Omígbèmí tí gbogbo ayé mọ̀ sí ọba obìnrin olórìṣà Iyemọja àgbáyé. Èmi kan náà ni Yèyé Ọ̀ṣun ní ìlú Ìpàkodó. Èmi ni Yèyé Ọ̀ṣun Ṣẹlẹ̀wù ní ìlú Ìgbogbo tí a wà yìí. Èmi kan náà ni ọba obìnrin Iyemọja Ọbàtálá ní ìlú Ilé Ifẹ̀. Èmi ọba obìnrin Iyemọja àgbáyé. Mo jẹ́ ọmọ bíbí ìlú Kaba ní ìlú Kogi State. Ìyá tó bí mi lọ́mọ jẹ́ ọmọ Ẹ̀sà Òkè ní ìlú Iléṣà. Mo lọ sí ilé ìwé Oregun High School ní Oregun Ìkẹjà. Mo jáde níbẹ̀, mo kúrò, mo tún tẹ̀síwájú. Mo lọ sí the same secondary school. Nígbà tí mo ṣetán níbẹ̀, mo tẹ̀síwájú nípa ìlànà tí Ẹlẹ́dàá yàn fún mi, tí Elédùmarè kọ mọ́ mi. Mo lọ sí ilé ìwé Lagos State School of Nursing ní Awólọ́wọ̀ Road ní Ọbalẹ́ndé. Mo ṣetán bẹ́ẹ̀ ní ọdún 1991. Láti ìgbà náà láti bẹ̀rẹ̀ ìrìn àjò tí Ẹlẹ́dàá rán wa. A bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú nínú iṣẹ́ ìwé nurse. A tún tẹ̀síwájú, a lọ ṣe midwifery. A ṣe midwifery, a parí ẹ̀ ọdún 1993. Nígbà tá a máa ṣe gbogbo eléyìí tán la wá di ẹni tó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ní hospital káàkiri. Mo di matron nínú iṣẹ́ yìí nípa iṣẹ́ takuntakun tí Elédùmarè tó fún mi ní orí ọ̀fẹ́ láti máa ṣe. Orí ló gbé wa débi tá a dé lénìí. Ìdíṣẹ́ òrìṣà yìí ni Iyemọja òrìṣà ni, Ọ̀ṣun òrìṣà ni. Àwọn òrìṣà wa pọ̀ púpọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ a lè kà wọ́n tán. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí òun ni òòṣà Iyemọja. Yèyé mi Iyemọja o, àrọ̀ gidigba lálẹ́ odò. Iyemọja tó níbú omi, kábíyèsí omi o, kábíyèsí omi o, kábíyèsí omi o. Tá bá ní ká wo ìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ó ti tó 20 ọdún sẹ́yìn. Lélẹ̀ táwọn olóyìnbó ń pè ní 20 years. Mo jẹ́ ènìyàn tó ń ṣiṣẹ́ takuntakun nídìí iṣẹ́ òrìṣà. Iṣẹ́ òrìṣà yìí òun ló sọ wá di ẹni ọba. Láti ìgbà náà tí a ti jókòó ti òòṣà Iyemọja ni gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí gún régé. Níjó ti bíjó táyọ̀ báyọ̀ fún. A ti gbé òòṣà Iyemọja káàkiri gbogbo àgbáyé kí Elédùmarè kó túbọ̀ ràn wá lọ́wọ́, kó ràn wá ṣe. A ti gbé káàkiri dé àwọn ìlú gbogbo tí à ń pè ní ilẹ̀ káàrọ̀ oòjíire ní ibí. Wọ́n sì ti pè wá ní ìlú òkè òkun lọ́hùn fún àlàyé púpọ̀ nípa òòṣà Iyemọja. Lélẹ̀ tí à ń fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ lé lórí. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí ń bẹ níbẹ̀ ni wọ́n ti ń sọ pé àwọn ń wá ìmọ̀ nípa òòṣà Iyemọja. Arákùnrin kan tí a pè ní Prince Adétòkunbọ̀ nínú program Gbàgede Àṣà, ó pè mí láti ṣe program lórí ọ̀rọ̀ Iyemọja. Arákùnrin náà jẹ́ ẹni tó ń fi ìlú Holland ó fi ṣe ibùgbé. Gbogbo ìrìn àjò tá a ti rìn lórí ọ̀rọ̀ Iyemọja nìyẹn. Kí Elédùmarè kó ṣe àlékún orí fún wa. Àṣà àti ìṣẹ̀ṣe wa ó jẹ́ nǹkan tí ó yẹ kí a mú ní gbòógì. Àwa la ní àṣà, àwa la ní ìṣẹ̀ṣe, àwa la ní gbogbo ohun tí a bá pè ní òrìṣà. Àwọn màláíkà tí Elédùmarè rán wá fún àwa nìyẹn. Àwọn áńgẹ́lì tiwa ní orílẹ̀-èdè Nàìjíríà, ní ilẹ̀ káàrọ̀ oòjíire, ní ìlú Áfíríkà òun nìyẹn. Èmi ìbá rọ̀ àwọn ènìyàn wa kí wọ́n fi ọkàn sí nǹkan tí ó jẹ́ àṣà àti ìṣẹ̀ṣe wa. Òòṣà ni Iyemọja ń ṣe. Abíamọ ni, arẹmọ ni, arẹmọlẹ́kún ni, tó ń ṣe fàlejò tó tún ṣe fónílé. Níbi t'Ọ̀rúnmìlà ti ní òtú arẹrẹ ìrẹtẹ̀rẹrẹ, babaláwo omi ló dífá fómi. Omi ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé. Wọ́n ní ó kára ńlẹ̀ kó jèrè ẹbọ ni kó máa ṣe. Àyájọ́ ọjọ́
tómi balẹ̀ omi làlùjá bómi bá balẹ̀ omi anípa bódò balẹ̀ odò alàlùjá gbogbo alama nípa rè lóde ìsàlù ayé o inú wa dùn ayọ̀ wa kún àríbá ti ṣe àárọ̀ náà gbígbà àríbí àṣẹ. orí balẹ̀ o àwòyó yìí.